ẹ gbọ́ irú ikú wo ló pa Mukaila Sewole because ikú ẹ̀ sì wá ní kàyéfì a gbọ́ wípé ó ṣàìsàn ó dẹ̀ kú ọ̀la tó máa jẹ́ Ọlọ́run nípè yìí ó sì ṣeré ó lọ sóde eré kódà ọjọ́ tó jẹ́ Ọlọ́run nípè yìí ó sì ní eré ní alẹ́ ọjọ́ yẹn bó tilẹ̀ jẹ́ pé àbúrò ẹ̀ kan ṣàlàyé wípé ó receive call kan láti Èkó nígbà tó receive call yẹn tán ni wọ́n ní ó fọ́ gbanú tí ò mọ nǹkan tí ó sì mọ́ ṣùgbọ́n ọmọ ẹ̀ sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ yẹn ọmọ bíbí inú ẹ̀ àkọ́bí ẹ̀ ti sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ yẹn nǹkan tí ọmọ bíbí inú ẹ̀ àkọ́bí ẹ̀ sọ ni wípé ẹ já wo fídíò yìí. ẹ̀yin ni àkọ́bí wọn. ìjẹ́ lè sọ díẹ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀. suddenly náà la kàn rí bẹ́ẹ̀ fún ìrọ̀lẹ́ àná gbogbo àjọ wa ń lé mi so ó ní nǹkan tó ṣẹlẹ̀ ládùúgbò so omi lọ omi kí wọn gbàdó ni wọn á dá rẹ kí wọn wọn kọ́kọ́ ṣáájú wa kí wọn àwọn wọlé wọn sọ fún àwọn náà pé káwọn lọ kí wọn bàtà táwọn sálámù tán làwa kí wọn títí wa bàtà táwọn kí wọn lọ́wọ́ wọn lálejò àlejò yẹn dé ọ wọlé àwa jókòó síta within 5 minutes lálejò yẹn wọlé pa kò sí kan tó ṣe ó kàn wá pé wa pé káwá wò wọn yẹn ṣe bàtà táwọn àti wọlé wọn ti ń gaps. wọ́n ní wọ́n gbé wọn lọ sí general hospital lánàá pé wọ́n ní ká máa gbé wọn lọ síbòmí is that true? bẹ́ẹ̀ni gbàtà dé general hospital gbàtí dọ́tọ̀ àtẹ̀ǹtì wọn sọ fún mi pé vih wọ́n wà ní ọkùnrin kankan dà nǹkan kan mọ̀ nǹkan tó ń jẹ́ vih mi gbàtà àndá ẹlòmíràn adé tó jẹ́ personal doctor ti wọn wọ́n try láti àtẹ̀ǹtì wọn wọ́n keep on trying wọ́n sọ pé wọ́n faint or something like that pé pọ̀sùn àmọ́ pọ̀sùn. ní ẹjọ́ kárí àwọn nọ́mbà àwọn ọmọ wọn náà ni bàbá yìí kí ló ń kọ́ yín. Abdulrakeem. nọ́mbà kí ni ẹ̀yin wà ọmọ ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin lẹ tẹ̀lé bàbá yìí so ẹni yìí ń kọ́ ó ní nọ́mbà 4. so tọ́lọ́jọ́ bá ti dé kò sí nǹkan tẹ̀dá lè ṣe ọlọ́jọ́ Mukaila ló dé gẹ́gẹ́ bí àwọn ìdílé ẹ̀gán sì jẹ́ ká máa wípé àwọn ní ìgbàgbọ́ gẹ́gẹ́ bí ìdílé mùsùlùmí òdodo wípé nìkan lè pa ẹnìkan ṣùgbọ́n tọ́lọ́jọ́ bá dé kọ́ ló ń jẹ́ kí ikú ká iṣẹ́ rẹ̀ mọ́ wa lọ́wọ́ ni Mukaila ti lọ pẹ̀lú ẹ̀bùn pẹ̀lú ògo ilẹ̀ máa ń jẹyàn ó jẹ́ ohun tí mo ní kí n sọ fún wa nípa ikú Mukaila Sewole ó dàbọ̀.